Orúkọ mi ni Adégòkè Olúgbadé. Èmi ni ẹ̀gbọ́n Adégòkè Timothy tí wọ́n pa ní sí hòtẹ́ẹ̀lì Adédoyin nílé Ifẹ̀. Tí Adédoyin pa àti ọmọ ẹ̀ pẹ̀lú wọn Moshood ara àwọn Adédoyin head ní ẹni yẹn. Wọ́n ti ń ṣe tipẹ́ o, bẹ́ẹ̀ Ọlọ́run ṣe òkú àṣírí wọn tú. Ó dùn mí bí àbúrò tèmi ni Ọlọ́run ṣe scapegoat fún wọn. Àbúrò tèmi Ọlọ́run fi ṣe pàṣán ìyà fún wọn. Bẹ́ẹ̀ ó dùn mí. Èmi ní choice láti dúpẹ́ fún Ọlọ́run. Lọ́ọ̀yà ẹ̀ tó ń sọ wèrè CCTV show now. Yes, I can say it categorically. Mo lè sọ anywhere. Kí lọ́ọ̀yà Adédoyin yẹn Williams kó lọ sí court kó charge mi sí court. Kó má charge Hamzat o kó charge mi sí court. Pé nǹkan tí Hamzat sọ èmi ni mo sọ. Èmi lè gbọ́ ẹ̀ náà èmi nìkan ṣe kó charge mi sí court. Pé kò rí bẹ́ẹ̀ ká pàdé court. Ṣé gẹ̀ẹ́tẹ̀ èmi sọ mo confirm ẹ̀ pé Adédoyin àti ọmọ ẹ̀ pẹ̀lú Moshood pẹ̀lú àwọn yòókù ẹ̀. Ṣé Adédoyin argue pé kò rí bẹ́ẹ̀ ni? Adédoyin kò ní argue o, àìlọ́yẹ̀ ẹ̀ ló argue pé kò rí bẹ́ẹ̀ pé kí ayé Hamzat wá defend ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ orí lọ́yẹ̀ dàrú ni. Ṣé kò sí evidence ni? Evidence wà. Thank you sir, evidence wà. Ẹ máa wọ́n rí ẹ máa wò wọ́n rán. Ẹ jẹ́ kó jáde ṣe rí àwọn ọlọ́pàá yẹn mo kí wọn tí ò bá sí pé evidence wà gan. Ọlọ́pàá ti grant ẹ̀ ní bail. Wọ́n sọ pé medical bail medical time tí wọ́n sọ páre òyà ńkọ́ kí ni wọ́n ṣe lórí ẹ̀? Wọ́n láre òyà. Ṣé wọ́n gbé jáde àbí wọn ò gbé jáde níbẹ̀? Wọ́n gbé jáde ó wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí. Àwọn ọlọ́pàá ẹ̀ lọ tọ́jú ẹ̀ níbẹ̀. Tó bá fẹ́ tọ́jú ẹ̀ kó tọ́jú ẹ̀ tó bá lè fẹ́ má tọ́jú ẹ̀ kó má tọ́jú ẹ̀ tó bá fẹ́ kó kú síbẹ̀. I don't mind, I don't care. Èèyàn ni Timothy, èèyàn ló bí Timothy. Timothy yẹn ọmọ ẹnìkan ni o. Timothy Adégòkè àbúrò ẹnìkan ni o. Timothy Adégòkè ẹ̀gbọ́n ẹnìkan ni o. Timothy Adégòkè ọkọ ẹnìkan ni o. Timothy Adégòkè òun take care family ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ó ń tẹ̀kẹ́ àwọn Adédoyin náà kó náà kú wáfẹ́ kùnà kí ló yẹ ṣáàjì bí sí court Hamzat kó fàdúrà sílẹ̀ Hamzat nǹkan kan kó ṣáàjì bí kó ṣáàjì sí court kí wọ́n fèsì wọn ní court tí ò bá rí bẹ́ẹ̀ CCTV show ó ti confirm ẹ̀ kí wọ́n pa á ní mo dẹ̀ stand on my feet pé bó ṣe jẹ́ nìyẹn á pàdé court náà Williams tó jẹ́ lọ́ọ̀yà Adédoyin yẹn wọ́n ṣe ìdájọ́ òdodo lórí ẹ̀. wọ́n máa ṣe lọ́ọ̀yà Adédoyin Williams yẹn tó ń sọ̀rọ̀ wèrè jáde yẹn kó lọ sí court kó wá fún Hamzat níwèé pé àwọn pèsè court pé Hamzat ń sọ nǹkan tó ṣẹlẹ̀ pé Hamzat ń sọ kápàdé court ìmọ̀ bí stupid lọ́ọ̀yà Adédoyin ìmọ̀ bí stupid ó dà kúrẹ́ dàrú gan the man is insane ó dà kúrẹ́ ti yí gan ẹ̀bẹ̀ mi wà lè bú pọ̀ bẹ̀rẹ̀ má dẹ̀ bú náà mo wọ̀nù ẹ̀ mo ní tí o bá ṣọ́ra ilẹ̀ ayọ̀ owó tó ń fún mi lóòótọ́ ó kàwé.